eléyìí má tún wá ga o. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa yẹn LIZZY ANJORIN má ti wọ́ Títí Òsínlówó àti Bukky FAGBUYI tuurutu. Ó ti wọ́ wọn tuurutu lórí ẹ̀rọ ayélujára lórí ohun tó ní ó ṣe fún òun. Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Èmi nìkan ṣoṣo màlúkú tí mò ń celebrate ni kò máa sẹ́ni tó rántí ẹ mọ́ wọn ò celebrate ẹ káyé má bàa rí ẹ mọ́ láyé. Role model 19 something jẹ́ ń gbọ́ tán. Kò kí ń ṣe role present role yìí mọ́. Yeah. What thing in what do you think you can imbibe or learn from that person? Yeah. Bukky FAGBUYI ń ṣe báyìí. Bukky FAGBUYI. Lórí màá tì tẹ́ bí ọ̀tá ni ẹ̀. Màá tì tẹ́ bí ọ̀tá ni ẹ̀. Màá tì tẹ́ bí ọ̀tá ni. Bukky FAGBUYI. Bàbá ẹ̀ lélẹ̀ kí ló lẹ̀ látòrí bàbá ẹ̀. Bukky FAGBUYI bàbá tiẹ̀ lélẹ̀ orí bàbá ẹ̀ kí ló lẹ̀ pẹ̀lú bí orí bàbá ẹ̀ ṣe rí ta ni bàbá ẹ̀ role model kó tó kúrò láyé. Ìwọ ká yóò mọ̀ ìwọ náà orí bàbá ẹ̀ ìwọ tí bàbá ẹ̀ ní autism ṣé kó rójú bàbá ẹ̀ ìwọ tí bàbá ẹ̀ ń datọ́ ìwọ náà wà kárí bàbá ẹ̀ wọ́n borí bàbá ẹ̀ ṣe rí ìgbésí ayé orí bàbá ẹ̀ yìí ni wọ́n fi jẹ́ ìyànnú ayé agbèdè láìpọ̀ yẹ́wò rí ìwọ náà orí bàbá ẹ̀ orí bàbá ó bàbá tó bí ẹ lọ́mọ orí bàbá ẹ̀ Bukky FAGBUYI ìwọ tó jẹ́ pé abirùn ló bí ẹ Bukky FAGBUYI ìwọ tó jẹ́ pé abirùn ló bí ẹ ó dẹ̀ gba ìwọ àti Títí Òsínlówó ẹ̀dẹ̀ ń búyà oníyà lórí platform yẹn ẹ̀ ń bú òbí àwọn kan ẹ̀ ń downgrade òbí àwọn kan ẹ̀ ń defame òbí àwọn kan àwọn òbí olóòbí tí ò ṣẹ̀yìn tó bá sọ nísìnyí wọn ní ká gbé bàbá wa wá in as much tó ti gbé ìyá Florida wá wò yá ẹ wọn náà wò yá ẹ ìgbésí ayé ìyá ẹ olórí burúkú ìyá tó bí ẹ lọ́mọ the worst thing tó lè ṣe láyé tí èyí forgive ẹ láyé. When I mean well for you and you come for me, I won't forgive you. I'll never forgive you. I'll never forgive you. Because tó bá rí nǹkan tó tóbi jù bẹ́ẹ̀ lọ wá fi kàn mí. Oblique o lè ṣí platform títí ẹ. Irú olórí burúkú Títí Òsínlówó tó ti ní HIV. Ìwà tiẹ̀. Ẹ máa bá yín méjì ìyá oníyà ó ṣiṣẹ́ tí ò ṣolóṣóbi tí ẹ máa bá yín méjì oníyà jẹ. Kò gbé sí ayé ìyá ẹ̀ náà kò gbé sí ayé ìyá títí ẹ̀ kò gbẹ̀yìn ìyá ẹ̀ olórí burúkú bàbá ẹ̀ ìyá ẹ̀ ń datọ́ ìwọ náà wò ó kò gbẹ̀yìn ìyá ẹ̀ olórí burúkú ìyá ẹ̀ kò gbẹ̀yìn ẹ̀ wo olórí burúkú ìyá ẹ̀ olórí burúkú lẹ́yìn pípù ẹ̀yin Nigerians ẹ try kẹ́ understand tèmi náà ẹ try kẹ́